sọ́yẹ kó dìjà mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe kí ló yọ fàjà kò sí kankan tó yẹ kó fàjà láàrin wa tẹ́ bá wá wo TikTok mo wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn àfáà wọ́n kéwú lóòótọ́ àmọ́ kò sí làákàyè wọn ò lágbèkalẹ̀ wàláì wọ́n dẹ̀ bara wọn lójú jẹ́ torí Islam ò ṣe é bàjẹ́ táàfà bá lọ TikTok tó báwọn oníṣẹ̀ṣe bẹ̀ wáyì kí ló tó play maturity ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn tó gbé èpè dání ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn tó fagídí bẹ̀rẹ̀ ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn tí ń fi ahọ́n pè tí ogun wọn à lè gbú ẹyẹ àtọ̀ Mr. Gbénga Akínwálé àbúrò ní sẹ́yìn Mr. Samuel ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn ọ̀fẹ́ fún ẹran ní èrí jẹ ó tún mú igi dání kò lè súnmọ́ ẹ̀ mo wá wò yí pé sọ́yẹ kó dìjà àwọn àfáà ajẹ́ kí kóra mi pọ̀ àwọn dá wàhálà lẹ̀ sínú religion instead káwa jókòó ká pera wa wálé tá a dẹ̀ la mọ̀ tá a ké ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀ ń pa nǹkan tí wọ́n ké àmọ́ wọn mọ bó ni wọ́n ṣe present ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀ ń pa tó ké kò ní àgbékalẹ̀ jẹ́mẹ́ tá a bá fẹ́ sọ reality tá a fẹ́ sọ reality kì í ṣe pé ìṣẹ̀ṣe lọ́kọ́kọ́ dé nú ẹ̀sìn àmọ́ nílẹ̀ Yorùbá wa bí ìṣẹ̀ṣe lọ́kọ́kọ́ dé nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe lọ́kọ́kọ́ dé nígbà tí àlùkùránì wá dé tí ìmọ́lẹ̀ dé àwọn bàbá wa tàdé tí wọ́n pèpè sínú Islam ṣe bó ní bí wọ́n ṣe pè é kéwù tí wọ́n ké ò tó nǹkan ìmọ̀ àwọn ò tó nǹkan àmọ́ wọ́n ní àgbọ́yé wọ́n ní àgbékalẹ̀ làwọn bàbá yẹn fi gbọ́ wọn yé tí wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. àwọn bàbá tàdé yẹn gbogbo àwọn àfáà àgbà àtàná wọ́n bá àwọn bàbá yìí lórí pé wọ́n ń bọ Ògún nílẹ̀ Yorùbá àwọn àfáà àgbà àtàná wọ́n bá wọn lórí pé wọ́n ń bọ Èṣù nílẹ̀ Yorùbá àwọn àfáà àtàná wọ́n bá wọn lórí pé wọ́n ń bọ Ògún wọ́n bá wọn lórí pé wọ́n ń gbé eégún àfáà ní dàrẹ́ẹ̀tì ọ̀rọ̀ èmi ò ní sábòsí o àmọ́ ìgbà táwọn bàbá wa tí wọ́n gbọ́ àlùkùránì yé tí wọ́n àyè dé tọrọ ọlọ́dẹ ṣe bó ní bí wọ́n ṣe dáwà ó ní bí wọ́n ṣe present Islam kí gbogbo àwọn bàbá yòó tó da tọwọ́ wọn lẹ̀ tí wọ́n fi bá Islam lọ làákàyè táwọn bàbá àtàná yẹn lò ẹ̀yin àfáà tòní ṣe ẹ̀jẹ̀ ti sẹ́sùn kálukú lọ́pọlọ ni. sẹ́jẹ̀ ti sẹ́sùn ẹjọ́ bá mi sí àpọ́gàmù yìí Mrs. Yemisi àbúrò ní sẹ́yìn ìyá mi Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní dàrú ọlápẹ̀lẹ̀ alukurian fàṣẹ àlè àlà dìkìrẹ nǹkan tó láàtà àlàmù ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ ọbẹ̀ àfìrìlíjọ́ wàláhì tàláhì súnmẹ́bí láìlẹ̀dí láìláìlá orúkọ ọlọ́ọ̀bá ní jẹ́bẹ̀ àìmàgbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàsìn ọwọ́ àánú tó dá wàhálà sílẹ̀. inna dina inda Allahi al-Islam ẹ̀sìn tó dọ́dọ̀ ọlọ́ ẹ̀sìn Islam ni àlọ́ wá fẹ́ júwe rẹ̀ fún yẹn sí ọ̀nà tẹ́ gbà júwe òun lẹ́gbà júwe tá yóò fi gbọ́ iye.
tẹ́lẹ̀ fẹ́ ju Islam pé ẹ̀sìn àlàáfíà ni tí gbogbo àjẹ̀dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ọlẹ́ẹ̀sìn yìí ni ókè àwọn fún embarrassment tẹ́ ń fún àwọn tí ń jà àfa gẹ́gẹ́ láàrin ara wa ṣó lè jẹ́ ká yọ gbà pọ̀rọ̀ gidi lẹ́ sọ. kò lè jẹ́ yọ gbà ṣé nígbà táwọn gẹ́gẹ́ respect ara wa táàfà kan bá ti sọ̀rọ̀ kan ẹni ọ̀dọ́ òpònú àfa mi ò he kò dá inú ara tí ẹ rò kò rí ọpọlọ tí ẹ rò yóò máa criticize táàfà mi bá rí pé ọ̀nà eléyìí lọ́nà tọ̀tọ̀ bóyá òun ní opportunity ẹ̀ yóò sọ di haram ẹ wá fẹ́ di ara yín síta gbogbo ayé gbà pé iná níbẹ̀ lórí àkùkọ díẹ̀ iná bó ṣe pọ́n fúnra àwọn ọ̀dọ́ àfa iná lẹ́júwe pé ẹran iná bẹ ní orí àkùkọ díẹ̀ kì í ṣe lé pé ogbè orí àkùkọ ẹran ni o ẹjúwe fún kọ̀lọ̀kọ̀lọ̀ wá gbé yín lé oúnjẹ ara wa ń ta yín kí lẹ fẹ́ pàwọn oníṣẹ̀ṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ò bu Ọlọ́run náà wọ́n àbú Ọlọ́run ooo ok ìdáàbò pé wọ́n bu Ọlọ́run ta ní ijó Olódùmarè ta lọ́lọ́run Olódùmarè lọ́lọ́run Ọlọ́run ní Olódùmarè àwọn ọmọ difference láàrin Olódùmarè àtọlọ́run ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣàlàyé ẹ̀jẹ̀ sẹ́sí lọ́pọlọ èébúlẹ̀bú èpèlè gbé wọn sẹ́. alukura. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá ó tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Dídẹ̀ni, ẹ má bú ẹ̀sìn wọn, káwọn náà má bàa bú ẹ̀sìn yín. Ọ̀tọ̀ ní àlàyé, ọ̀tọ̀ ní èébú. Àwọn bàbá wa tí wọ́n ṣe dáwà lánàá, gbogbo àwọn àfáàgbà, wọn àbẹ́ èébú. Àlàyé ni wọ́n ṣe fún bàbá Ṣàngó àná tó fi wẹ̀ sí Islam. Àlàyé ni wọ́n ṣe fún Ọ̀ṣun tó fi wẹ̀ sí Islam. Ẹ̀yin tó ní ẹ̀ ní àlàyé ní gidi kankan lẹ́nu, àfẹ́ èébú. Ọjọ́ wo lẹ rí kí pásítọ̀ àti pásítọ̀ kí wọ́n fèsì ara wọn lábẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ kámọ́tì ìṣọ̀láì? Pásítọ̀ àti pásítọ̀ wọn ló bóde ṣe búra wọn. Ẹ wá pé oníṣàṣẹ bú Ọlọ́run, oníṣàṣẹ bú Muhammad. Wọn àbú Ọlọ́run, wọn àbú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo oyè wọn pátá, mo ti wí ti pẹ́pẹ́, gbogbo wọn pátá gbà pé ẹnìkan ló dá sánmọ̀, ẹnìkan ló dá ilẹ̀. Ìní wọn ń pè ní Olódùmarè. Olódùmarè náà lọ́lọ́run. Ẹni tí ọba wa ṣàlàyé fún wọn, àfi kára àrí ọba lẹ, torí tẹ́ ẹ ti fi wàhálà dálẹ̀ ti pọ̀. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ gbà wọn tá a pè láàfáàgbà tó lórí burúkú wọn fẹ́ ní ó pe ogun. Tó lórí burúkú wọn fẹ́ ní ó pe ogun. Bọ́wọ́ TikTok, mọ́dà bá àkàn tó ní ẹ tó bá ti fi Islam sílẹ̀, sẹ̀rí àníkàwọ̀ pa èpè mú yín ni. Ẹ̀dà sún èèyàn pípa ní ewúrẹ́. Sẹ̀rí àwọn ló ní ẹ tó bá fi Islam lẹ̀ kẹ́ ẹ pa, àbẹ tó bá fi Islam lẹ̀ ẹ fi sùúrù ẹ mọ kí ni tí ń ṣe, kí ló ṣẹlẹ̀ sí tẹ́ ẹ fi Islam sílẹ̀, kí ni solution tẹ́ ẹ lè ṣe sí tó ṣẹlẹ̀ sí. Torí bí ọba nídìí obìnrin ìjẹkùmọ́lú, ẹ̀yin ò fi sùúrù wà tó ṣe rí, àfi ká ẹ máa fẹ́ nu pín ogún. Kí ni problem yín? Nẹ́sẹ̀ ó wá mọ̀ sún bẹ́ẹ̀nu àlùkùrìá. Àwọn àyà mi sọ̀kalẹ̀ nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́. Àwọn àyà mi sọ̀kalẹ̀ nígbà tí Ànábì ń ronú lọ́wọ́. Àwọn àyà mi dẹ̀ sọ̀kalẹ̀ nígbà tí Muhammad sallallahu alaihi wasallam tó wà ní òdòdó. Yorùbá náà dẹ̀ ní ọ̀rọ̀ orí òsì nígbà àjà. Gbogbo ẹ̀yà àfáà yìí, èyí tó jó dídí ọ̀rọ̀ àtúntì ẹ, ọ̀rọ̀ ogun lè ń pè é. Ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn, ṣé wàhálà ni ọmọ fẹnu pè? Ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn, ṣógun ni ọmọ fẹnu pè? Ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn, ṣé ikú ni ó fi máa dẹ́rù bẹ́ẹ̀ tó fẹ́ júwe Ọlọ́run fún? Wọ́n máa bí léèrè pé sí Ọlọ́run tiẹ̀ sáyà kìlà lọ́lọ́run tiẹ̀ ni.
abẹ́rẹ́ kó wá bí ni. mọ́dẹ̀ ti sọ fún yín ti pẹ́ èyí tó bá ti kọjú sí ẹ̀yin nìkan lọ́nà èyí tó bá kọ̀yìn sí yẹn sọ di haram. àwọn àfa àwọn àgbà tànà bàbá mi àgbà alágbàjì àgbà àfa tó kárí ayé bàbá ṣe Adam Abdallah alẹ́ alóòrì àfa tó kárí ayé bàbá ṣe Kamali Dini alẹ́ Adabi àfa tó kárí ayé gbogbo àwọn bàbá yìí ẹ̀kọ́ àti sùúrù àti faradà ni wọ́n fi pèyàn sójú ọ̀nà ẹ̀sìn kì í ṣe wàhálà kì í ṣe jàgídíjàgẹ̀ wọn àfi kú dẹ́rù bà yẹn wọn àfi ní dẹ́rù bà yẹn. nígbà tí wọ́n ń kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní Rasulul Karim ní bashiran wa nasiran qaddama bushran qabla nasri qaddama bushran Olúwa gẹ́gẹ́ ti ìdùnnú Olúwa ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdùnnú ló jẹ́ fún gbogbo ayé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí àbá ọ̀tá ìṣe dá wà sọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín sọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ yín fẹ́ gbọ́ fẹ́ kára yí ọgbọ́n ni àbọ̀rọ̀ ti dẹ́rù kú báyìí. Yes. Mo wà program sí program lọ́wọ́. Ẹ sọ̀rọ̀ tó lè mú inú èèyàn dùn. Ọ̀rọ̀ bí ikú ọ̀rọ̀ bí ogún ṣé ìsìláàmù náà ló le tó bí ìsìláàmù ò le tó bẹ́ẹ̀ ṣe ń pariwo yìí ìsìláàmù ìṣẹ̀sìn wàhálà ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó kóyè mọ́ra ni ẹ̀sìn tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí Rasulul Karim gẹ́ sọ pé sílù àrí àmọ́kù Ànábì ní ẹbí yé ẹrù ẹbí yé pọ̀ okùn ẹbí ọ̀gbọ́dọ̀ jámẹ́ lọ́wọ́ ẹbí rẹ̀ bá jẹ́ kírísítẹ́nì ẹbí rẹ̀ bá jẹ́ oníṣẹ̀ṣe okùn ibi kò gbọ́dọ̀ jámẹ́ lọ́wọ́. ẹ̀sìn Islam ìṣẹ̀sìn ogun ẹ̀sìn tó kú tọmọdé tàgbà mọ́ra ni ẹ̀sìn tó wá pẹ̀lú àlàyé wọ́n bí àfa kan lẹ́rìn ní TikTok wọ́n ní ọdún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣebí ìlú Mẹ́kà lọ́lọ́run rán sí kò mèsì tí ó fọ́ nígbà jẹ́ pé èbú àtẹ̀pẹ̀ lọ́fẹ́ ẹsẹ̀ ìlú Mẹ́kà nìkan dẹ̀kọ́ lọ́lọ́run rán Muhammad sí sallallahu alaihi wasallam Olúwa ní ìrìn Ànábì wa ma arsalnaka illa rahmatan lil alamin gbogbo ayé lọ́lọ́run rán Ànábì sí Olúwa rán Ànábì wa Muhammad sí Kristẹni Ọlọ́run rán Ànábì wa Muhammad sí oníṣẹ̀ṣe Ọlọ́run rán Ànábì wa Muhammad sí mùsùlùmí Ọlọ́run rán Ànábì wa Muhammad sí èèyàn dúdú èèyàn pupa èèyàn funfun èèyàn ayìnrín Ọlọ́run rán Muhammad sí Yíbò ọ̀ràn sáwùsá ọ̀ràn sí Tógò àmẹ́ni tí ó jìṣẹ́ ṣé bí ẹ ṣe fi rán Ànábì ṣe lẹ́sẹ̀ jẹ wọ́n á fi ogun rán Muhammad sallallahu alaihi wasallam wọ́n á fi wàhálà rán Muhammad sallallahu alaihi wasallam. Alọ́wọ́ Suratu Anbiya Aya 107 Suratu Anbiya Aya 107 Anigilaja Amirul Waizi ala bika wasala Suratu Anbiya Aya 107 Olúwa ní ìrìn Ànábì sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa rahmatan lil alamin Olúwa ní kò sí àwọn kankan tá a rán ẹ sí o gbogbo ayé la rán ọ sí adẹ̀rùn ọkọ jí aláàánú wọn ni Olúwa ò fi ogun rán Muhammad sallallahu alaihi wasallam ọ̀tọ̀ làwọn kéèsì tó ṣẹlẹ̀ láàkó tí wàhálà bẹ́lẹ̀ tí wàhálà bá bẹ́lẹ̀ láàkó tá a bá ń fa wàhálà lọ́wọ́
ó kálukú ó mu tí èdè fẹ́ di ara ẹ̀ nígbà náà dẹ̀ ni kò sí wàhálà mọ́ nínú religion kò sógun mọ́ nínú religion kò sí fìtínà mọ́ nínú religion torólúwa gẹ́gẹ́ sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam pé kò sógun mọ́ kò sí jà mọ́ kò sọ tẹ̀ mọ́ sẹ́yìn ọ̀kan nínú Kùránì ni sẹ́yìn kan ni mo ti wí fún ti pẹ́ pé Facebook tá ń lò yìí ṣé mùsùlùmí ló ṣe ẹ dáhùn ṣé kìrìsìtẹ́nì ló ṣe àwọn tí wọ́n ṣe wọ́n kírun wọ́n lọ ṣọ́ọ̀ṣì èmi pẹ̀lú yídẹ̀jọ́ ń lò ayé tá a jọ bára wa nu ẹ bá wọn fẹ́ pírẹsẹ́ǹtì any religion fún wọn àlẹ́ yìí kàbí sọ́bùrù ṣe bó ní àyà tolúwa sọ kalẹ̀ fún sálẹ̀ Muhammad sallallahu alaihi wasallam last kí lolúwa sọ bẹ́ẹ̀ olúwa ní èrè ànábì sallallahu alaihi wasallam àlìyáwó látòní lọ báyìí o nígbà náà pé látòní lọ akmaltu lakum dinakum mo ti yẹjú ọ̀rọ̀ ẹ̀sìn kò sí wàhálà ní ẹ̀sìn mọ́ kò sẹ́ bára yín jà mọ́ kò sẹ́ búra yín mọ́ wà á ti mọ́mú tu àlẹ́ ikú ní ìmọ̀tì mo ti yẹjú ìdẹ̀ra mi lé gbogbo yín lórí wọ́n rọ̀ ní ìtúlákù ìsìlámù dín mo ti máàkì ẹ̀sìn ìsìlámù lẹ́sìn fún yín gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí wàláì tá a bá ní sábòsí tẹ́ bá dá sí 80% àwa mùsùlùmí la dálẹ̀ 80% ọwọ́ àwọn àfáàní wàhálà yẹn ti wá 80% látara kí ló dé bí o inú ni bí ni ara ẹni labade bí ẹlẹ́sìn mi kẹta àfáàsá àfáà ṣiṣẹ́ labade bí ẹlẹ́sìn mi àbòsí ara wa ṣiṣẹ́ labade bí ẹlẹ́sìn mi. ọ̀pọ̀ ẹlòmíì inú mùsùlùmí wọn gbà pé Ọlọ́run máa kẹ́yìn ẹlòmíì rest lórí pé kéwù kí ló kẹ́ sónímọ̀ tó mi ni ó ti gbàgbé kókó ìyẹn kọ́ ni wọ́n fi pín oríire sọ́kàwé tó mi ni ìyẹn kọ́ ni wọ́n fi pín oríire iṣẹ́ kí lọ́kọ́ ìyẹn kọ́ ni wọ́n fi pín oríire ibo ló ti kéwù ìyẹn kọ́ ni wọ́n fi pín oríire inna sa'adata amúrú lẹ́sà yudrikuha alu sa'adati illa bil maqadir inna lil maqadira amúrú lẹ́sà yudrikuha alu lil maqadiri illa bil masabib màrúmà tó lè wù náà ṣe tọ́ọ̀lì bí ní làá wà kọ́ ní tún ṣàkó ilé akọ́ bíbí tẹ̀ ṣe rí. àtúnisẹ̀ṣẹ̀ àti kìrìsìtẹ́nì anybody wọ́n mọ̀ ẹ́pẹ́ nìkan bẹ tí ń jẹ́ Allah ilà ń pè ní adẹ́dà kò sọ ọkọ̀ téèyàn pè tí ó pè ó ní adẹ́dà òun lolódùmarè òun lọ́lọ́hun òun làláhù. Justus, thank you very much. God bless you. Láti USA, àbúrò ní sẹ́yìn. Mo ní ẹjẹ́ ká lọ rẹ́ ìtì ìfẹ́. Àwọn àfáà àgbà tí wọ́n ṣe wá sí, tí wọ́n pariwo Islam. Tí wọ́n jẹ́ ká mọ pàtàkì bí Rasulil Karim ṣe jẹ́. Wọ́n fi ẹ̀gọ́ ni wọ́n fi la ọgbọ́n. Wọ́n fẹ́ gàn la ọgbọ́n ni. Láyé fi dá wọn lóhùn. Wọ́n fẹ́ gàn la ọgbọ́n ni láyé fi jẹ́ pé wọn ẹ̀yin bọ́ social media ẹ̀yin lẹ́mọ̀ fi kú dẹ́rù bàyẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ pé wọ́n pààyàn wáì láì ṣe wúrẹ́ láì ṣe wúrẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ajá àfáyì bẹ́ẹ̀ báwọn pàfọ́mù àtẹnumí pàfọ́mù èyí báyìí lẹ́kọ̀ọ́ fi Islam yẹn lẹ̀ wallahi tallahi. Bá àfà kan bá sórí rẹ bórí rẹ kan bá wọnú ayé àfà ẹ gbọ́ àwọn kìrìsìtẹ́nì ọmọ bá dunnú àwọn oníṣẹ̀ṣẹ̀ ọmọ bá kí Ọlọ́run àfà ẹgbẹ́ rẹ̀ ọ̀wà bí ó ṣe máa bà ló kọjá ni. bí ó ṣe máa bà ló kọjá wọ́n lè pé kí ló tà wọ́n ti gbàgbé pé ẹlẹ́bùrú kẹ lọ́lọ́run.
èrò wọn nígbà bí àwọn nìkan lọ́lọ́run lè dojú oríire kọ sọ́lọ́run wá jọ yín ni ọlọ́run jọ yín náà sọ yẹ kó dìjà ẹ̀sìn Islam olúwa ní pàṣẹ bẹ́ẹ̀ tolúwa bá fẹ́ kí religion kó jẹ́ ẹyọ kan ṣoṣo ságbára olódùmarè ọ̀ka ni agbára olódùmarè ká ó tún so tó bá wù ọlọ́run tó fẹ́ kí kọjá pé Islam nìkan láàmú ṣe ọlọ́run ṣe bẹ́ẹ̀ tó bá wù tó jẹ́ pé kìrìsìtẹ́nì nìkan ló fẹ́ ká máa ṣe ọlọ́run tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ tó bá wù tó jẹ́ pé ó fẹ́ kí ó jẹ́ pé ìṣẹ̀ṣe nìkan láàmú ṣe ọlọ́run tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Allahu a'lamu bí mùràdì bisalika kó tó kìbọnú ara wọn ṣé mi mọ̀ tọ́lọ́run ni sẹ́yìn ní mọ̀ tọ́lọ́run ni ṣé wọn náà ní mọ̀ tọ́lọ́run ni. ó ní ìmọ̀ ọlọ́run èmi ò ní ìmọ̀ ọlọ́run ẹ̀yin náà ní ìmọ̀ ọlọ́run ọlọ́run mọ̀ ń tó gbà lérò sí mẹ́ta lọ́rọ̀ pé religion ti bẹ ni lọ́dọ̀ wa ń bílẹ̀ sí ti jẹ́ mẹ́ta. Christmas ní bọ̀ ní ìsìn kí wèrè kan wá pé kí n má jẹun kérésì máa gbé ọ ṣépè ni. àwọn kìrìsìtẹ́nì tẹ́ ń bẹ ládùúgbò mi wọ́n ti mọ̀ páwọn ọ̀dà rẹ̀ wá ní àtàwọn ọmọ kẹ́ tó bá wù ọ́ sọ pé ìrìn tí ń jẹ ni fine nígbà tí ìrìn mọ́sá ti rẹ́ni gbé fún mi tó bá wù ọ́ sọ pé alátẹnujẹ ni mí ṣe máa bẹ̀rẹ̀ pé ṣe alátìdíjẹ ni wọ́n. ṣé ìdí ni wọ́n ti ń jẹun àbágbárí ẹ̀ ni wọ́n dàlú. àwọn bàbá tí wọ́n polú ẹ̀sìn Islam fún gbogbo ẹ̀ tí ẹ jẹ́ bàbá tiwa ó ní bí wọ́n ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ káwọn bàbá tí ó tó sọ mí tẹ̀ra fún Islam nílẹ̀ Yorùbá yìí ìṣẹ̀ṣe ló kọ́kọ́ dé Islam dé bá ní nígbà Islam dé tán ẹ̀sìn Christianity náà dé bá nígbà tí Islam wá dé àwọn tó lò ń lò ó ní bí wọ́n ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ tí a fi sọ ilé òsàdìmọ̀ sásìgbà náà tí ò mú jàdá ní. ó lápẹ̀lẹ́ táwọn bàbá yìí fúnra wọn àwọn onílù àwọn eléégún àwọn olóró àwọn olóòṣà tí wọ́n bá ń sọdún wọn tí wọ́n bá ń bọ̀ tó bá ti kù òpónà méjì kí wọ́n dé mọ́sáàsì wọ́n pàlù ni wọ́n da orin dúró wọ́n rọ àlọ́ ní wọ́ọ́rọ́wọ́ ṣe bára ṣẹ́ táwọn bàbá tàná ṣe ni tí ò mú jàdá ní. kí ni èpè kí lórí burúkú tó dé bá wa tòní. wọ́n rán tó ń ṣeun òkè ọ̀rọ̀ pọ́lẹ́ torí yìí wà lìjẹ́ náà ó lè wà lìjẹ́ náà ìwọ́n tó ọlọ́ọ̀fẹ́ ṣàtúnṣe ẹ̀sìn tó dá wàhálà lẹ̀ tìlú òrojú tìlú ọ̀rọ̀ ayè. ìlú òrojú ìlú ọ̀rọ̀ ayè ọgbọ́n tá a fà wí ni wàkúlù máa yọ ìbù mùtíù ẹni tá a bá nífẹ̀ẹ́ lọ́rọ̀ ọ̀rọ̀ máa ń wọ̀nyẹ̀ létí ìfẹ́ ni ẹ jẹ́ àkọ́kọ́ jagun láàrin ara wa èmi jẹ́ àfáàní sí ó nínú ọmọ kí omi tó yẹ pé àwọn òbí ẹ̀ kìrìsìtẹ́nì ni wọ́n ìfẹ́ ló kọ́kọ́ ṣáájú wàkúlù máa yọ ìbù mùtíù ẹni a bá nífẹ̀ẹ́ ní tí bá ń ṣe ó wù wá ṣe ní tí bá ń ṣe ó tẹ́ wa lọ́rùn. ẹ̀yin ọ̀nà ìlẹ́bọ̀dé ẹni kò sí ti jẹ́jẹ́ làbí o ẹ bá lọ́dún àwọn àfa kẹ́kẹ́ o gbogbo dídẹ̀ ṣe ní gbá bí torí irú wa yìí àfa àpọ̀nbélé dẹ̀ lémi èmi ò sáfà kàfíńtà mi ì sáfà bíríkìlà mi ì sáfà fọgá mi ì sáfà mẹkáníìkì mi ì sáfà ọlọ́kadà pọ́nbélé. ṣé nítorí pé wọn lóun kí wọn tó kọ́ṣẹ́ fọgànáísà pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn ìṣòro rẹ ní káfíńtà tó ọkọ ìwọ ló rò pé sí àfáàní kò tó sọ ọmọ ẹsẹ tí ń pè ní ẹni tó bá jí àfáà pọ̀nbélé ọ́fíìsì mẹ́ta ní ti ń sáàbù alábòsí ní àbòsí iná dá wàhálà alẹ́ sínú ẹ̀sìn àbòsí àwọn ará wa tẹ̀ ń ṣe ló jẹ́ ẹ̀sìn ṣe táwọn oníṣẹ̀ṣe fi ń kó bòyí ó máa kó bòyí ni máa kọ̀ ọ̀rọ̀ gbogbo àwọn oníṣẹ̀ṣe
jẹ́ kí inú ó bí débi pé a máa pa bú Ọlọ́run àbú ànábì. Ẹni àwọn àfáà tí ẹ bá ti tarọ́bì sí ẹ kó bo wọn, ẹ wá sí rí ẹbí wọn, ẹ wá fámìlì wọn, ẹ wá sí rí bàbá àtìyá wọn, ẹ kó bo wọn. Àbẹ jẹ́ àjọ bùsà fún Olódùmarè àti iye àwọn tó Olódùmarè fi ṣẹ́ rẹ̀ rìn. Ẹ pé ìfẹ́, ẹ bẹ̀rẹ̀ àbòsí, ẹ̀yin lẹni jálàbí ọ̀dà, àrínú yín tó lọ ń ṣe rúkìá, tẹ́ ń gba bí 800,000, 1.7 million lọ́wọ́ èèyàn, ogun tá ẹ bá bọ́ sẹ́tẹ̀ ẹ̀ bá rí sẹ́tẹ̀, ọ̀dọ̀ tí a ní ẹ tún gbé wá, tá a tún fìbẹ́ lọ́hùn yẹjú ẹ̀, kí ni wàhálà? Ẹlẹ́bà ti lu ewé àtẹ̀gbò, ó ti dẹlẹ́bọ, ẹ̀dẹ̀ ń ta àgúnmú, ẹ̀ ń ṣe turari, ẹ̀ fílọ́fíńdà, sí ìṣèwé àtẹ̀gbò ni wọ́n fi ṣe, sẹ́yìn ìṣẹ̀lẹ̀bọ báwọn. Ìyẹn náà ló jẹ́ káwọn kan máa sọ pé ẹ̀ bá ti jáwé tí ń wàgbò, ogun àwọn bàbá oníṣẹ̀ṣe ni, dey play. Ewé àtẹ̀gbò tó Olódùmarè fi ilẹ̀ láǹfààní fún gbogbo ayé. Sàbòsí yín náà, àáfàá tó bá jẹ́ àáfàá àpọ̀nbélé, ọ́fíìsì mẹ́ta ní ti ń sáà. Ọ́fíìsì àkọ́kọ́ ẹni àdìrásà kákọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́. Ẹ jọ ẹni tó bá kàwé débi pé di headmaster àbò di lecturer, sọ ẹ kó tó fi sẹ́kẹ̀ lọ ẹgbẹ́ kọ́ lọ wá sẹ́kọ́. Àáfàá ti ń kọ́ mọ́ ń kéwú, tọ́lọ́mọ ti ń kọ́ ń kéwú. Àáfàá tó ní ọmọ tí ń kọ́ ń kéwú, tá a tún wá ra àwọn wèrè kan, àwọn mùsùlùmí náà lálábòsí o. Tẹ́ ẹ bá rẹni tí ì ṣe mùsùlùmí tí bá ń sọ pé yín àfọ̀njẹkújẹ ni ẹ lọ wá sẹ́kọ́, ìtàwọn àáfàá wèrè yìí ń wí, ìní bá wọn wí. Èèyàn jẹ́ àáfàá, ó ń kọ́ ọmọ ń kéwú, ẹ tún ní ọlọ́ kọ́ṣẹ́. Èèyàn tó ń gé ń kọ́ yẹn sẹ́, tẹ́ ẹ tún ní ọlọ́ kọ́ṣẹ́. Sórí ẹni tí ń sọ bẹ́ẹ̀ pé kéétà dẹni àtàbòsí. Kéétà àtàbòsí ni. Èèyàn tó jẹ́ àáfàá tí ń ṣe wáàsí. Ṣé báwọn kan ní wọ́n máìkì, àwọn kan náà wà ní WAEC office, àwọn kan náà wà ní NECO office, àwọn kan náà wà ní JAMB office. Ṣé yóò kí n ṣiṣẹ́? Àáfàá àtọ́jú oníwáàsí, àtúwárà àwọn kan tẹ́ pé ẹ pé ọ lọ wá sẹ́kúṣẹ́. Ó yẹ ká ẹ mọ̀ pé irú àwọn bíi alábòsí ni wọ́n. Ó di méjì, ìsí àáfàá àpọ̀nbélé nù. Ètò sì kẹta ni ká ṣàdúrà fún yẹn, kí wọ́n kọ̀rọ̀ wá wájú yẹn ká yẹjú ẹ̀. Kéèyàn bẹ náà kọ́ lọ́wọ́ dẹ̀ ṣe. Kéèyàn bẹ náà kọ́ lọ́wọ́ dẹ̀ yẹjú ẹ̀. Bọ̀tí ńgbà tó jẹ́ pé torí pé yìí ti di ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tá à ń sọ yìí, wọ́n ti dàgbà yahoo. Wọ́n á lè sòótọ́ ọ̀rọ̀, wọ́n ti lọ́ra wọn pọ̀ mọ́ Saudi. Àwọn Saudi ń sẹ́ndì owó sí ọ láì nílé kéwú. Wọ́n ti lọ́ra wọn pọ̀ mọ́ Saudi. Àwọn Saudi wọ́n ń sẹ́ndì owó sí ẹ kán fi kọ́ mọ́sáàsì. Wọ́n wá lọ bá wọn ará àdúgbò kan tí ẹ bá gba bíi 50 million. Wọ́n fi bíi 5 million kọ́ mọ́sáàsì fáwọn yẹn. Wọ́n jókòó lé 45 million. Sírú yìí lẹ́ẹ̀ máa pé jálàbí ọ̀dà. Àgbà yahoo ni. Àjọkẹ́ Adé mi ní wẹ́ẹ̀ tí àbúrò ní sí ẹ̀fún ọlápọ̀lá Al-Qur'an. Àwọn bá dá wàhálà láti inú religion. Islam bá ìṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá ni. Islam ṣe kí ni o? Ó bá ìṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá.
Islam káti ẹ̀ pé ìmọ́lẹ̀ wá dé tó jẹ́ sí Islam ẹni ó mú torchlight gan dání tó fẹ́ tàn káfáwọn èèyàn kí wọ́n fi ríran sọ́yẹ kó máa tàn sí wọn lójú tó bá tàn sí wọn lójú wọ́n ṣe pè fún un. ẹ gbọ́ ẹni ó mú torchlight lọ tó fẹ́ tàn fáwọn èèyàn kó fi ríran kò gbọ́dọ̀ tàn sí wọn lójú tó bá ti tàn sí wọn lójú èpè ni wọ́n fi ránṣẹ́ sí. àwọn bàbá wa tí wọ́n fọ́ Islam ká ẹ̀gọ́ ni wọ́n fi kún ẹ̀gọ́ làwọn bàbá yìí fi kún wọ́n fi ẹ̀gọ́ jàrí ọgbọ́n ni ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀kéwù nìsín wàhálà jàgídíjàgan ni ẹ̀yin lẹ́ẹ̀rọ àfa àtẹ́bù àìmọye mi ti bú mi ríro òkú tó bẹ́ẹ̀ wọ́n bí yàrá yà rẹ̀ dá kọ́ confront mi ní face to face ọjẹ olórí burúkú yà wàá mọ̀ kí mo láwọn ọmọ ogun wàá mọ̀ kí mo láwọn júdù láì wọ́n á kọjá ọ sí òhùn náà nítorí ọjẹ wàá confront mi ní face to face. àfà màá ní káwọn ọmọ ìgboro wọn dá sẹ̀rí àfọ wàá mọ̀ ìpín àfà àgboro lèmi wọ́n á fi ojú ẹ̀ gbolẹ̀ àwọn tí wọ́n bí ọmọ àrí ọba yìí wọ́n ní ìṣèwọ́. ìtẹ́yìí bá ti ṣe nìkan lọ́dà ìtara yòókù bá ṣe kì í sọnà. àwọn àfáà wa àìmọye bàbá Ṣàngó tí ó wẹ̀ sínú Islam ó dàgbé kalẹ̀ ó ní bí wọ́n ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ kò sí tó tó nu Kùránì tó ti wà láti jọ́ iná ní bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn jẹ́ káyé máa tú Kùránì láti òdì. Mo rí oníṣẹ̀ṣe kan ó ní àdébà mọ̀sálásá lẹ́nu tí ẹni ó lánà ẹni bíi bára kò mẹ́sùn àdébì bẹ́ẹ̀ ṣe sùn èyí tí ò ṣẹlẹ̀ rí láyé tí ò dẹ̀ lè ṣẹlẹ̀ àmì ìtẹ̀yìn àfa alágídí oníjàgídíjàgá ìdálẹ̀ ńlọ́pọ̀ jù. èdè ọ̀fìlẹ̀ ìsìláàmì bìlẹ̀ ìkímọ̀ wà mọ́ ìsàtúndì àṣànà. táwọn àfa àtàṣọ ẹ̀ bá dórí prógámù nísìnyí wọ́n máa bú mi ní wọ́n máa ṣépè ní. sẹ́yìn tí ọwọ́ òfin láti kọ́mẹ́ǹtì bad comment fún mùsùlùmí àfọ ẹgbẹ́ yín tá a lérò pé ẹ lè bá sọ̀rọ̀ tí ó gbọ́ yín ẹ lóyin lẹ́nu. ẹni tí ọba dẹ̀ ti sásọ yìí lọ́rùn ẹ̀ kò sírú tẹ́ ẹ lé wọ̀ tó lè jọ lójú ẹni tí ìbá ti sálápẹ̀lẹ́ kò sírú pọ̀ tẹ́ ẹ wà tó lè pín in lé. àbáde kirimu karima káwmi èèyàn ni ọmọ dáyẹ mọ gbogbo ẹ tẹ ẹ bá ti rí tí ń sọ fún yín pé wọn fàbùkù kẹyìn ẹ má bàjá o èyí tí ń bẹ lọ́dọ̀ ọ̀rọ̀ mi ń sọ o nígbà táyọ ọdẹ nídìí rẹ ẹ yọ ọdún òun àtàbùkù ẹ. ẹ yọ ọdún òun àtàbùkù ẹ. àìmọye ọmọ yìí ọ̀sùn lánàá àwọn bàbá wa sọ di àfà wọ́n sọ dẹ̀ léà àìmọye eléégún ó gbégún rẹ̀ kalẹ̀ wọ́ọ́rọ́wọ́ ọdẹ wẹ̀sì Islam ó ní báwọn bàbá yẹn ṣe present lecture kì í ṣe bẹ́yìí tòní ṣe ń ṣe ni wọ́n ṣe ṣe tó bá jẹ́ bẹ́yìí tòní ṣe ń ṣe ni wọ́n bá ebi náà lè ṣe tó dá wàhálà ni. ẹ̀ẹ́mẹ́yẹ ọmọ mùsùlùmí mi tó ti sákòónú ẹ̀sìn ni ẹ̀yin lẹ́ẹ̀ jẹ ìyá ẹ̀ ẹ̀yin àfa àwòrán ẹ̀ jẹ ìyá láyàyà. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ti gbà fún Islam látara yẹ́mọ̀yẹ́mọ̀ yìí TikTok ọ̀wà gbádùn mọ́ táwọn ẹlẹ́ni bá ń ṣe program tẹ́ bá bá wọn bẹ̀ ẹ wà ní ọ̀rọ̀ àmọ̀ràn àfẹ́pẹ́ mo ti àwọn program kan ní sọ yí pé òun jọ mọ bó ṣe jẹ mùsùlùmí náà ni o ó já wọn program wọn ni o ó ní ilé òní mọ́ bá wọn gbogbo wọn ò kù wèrè ní
tí ó ju bọ́ọ̀bù sí wọn látòrí TikTok ni. ẹjọ́ àwọn tí nǹkan òye tá a fẹ́ ṣàlàyé fún wọn tí wọ́n tó ọlọ́ọ̀ fẹ́ ṣàlàyé tó wá ní gbogbo wọn ò kú ó jọ mọ́rú ẹ tí ń bá sọ̀rọ̀ kí ni èlò tó mọ́ wọn kàdéwò wọn ò kú. ẹjọ́ sẹ́rù ẹni yẹn ni ó ju kó fẹ́ ju yọ lọ fún yẹn téèyàn ọgbà ìpọ́dọ̀ lọ mọ̀. sọ yẹ kó dìjà religion kò yẹ kó dìjà o lákò di ìnúkun wàlíyà dìínì tọmọ wa jẹ àfa gidi tó fẹ́ ju yọ lọ fún yẹn. èdè òfìlì Islam bìlẹ̀ ikima àti mọ́ ìsàtúndì asana torí gbà tí wọ́n ń kí Rasulil Karimi olúwa ní ìdí ànábì bashiran wa nasiran qaddama bushra qabla nasiri kí ló dé tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tọ́lọ̀ ń ti ìró ìdùnnú tó ti ìdùnnú ṣáájú ìdẹ́rùbà. Rónkẹ́ Akínyẹmí mọ́sàkú òdákun. ẹ ti wá sẹ́sì di wàhálà la ilaha illallah. ẹ̀yin ilẹ̀ ọ̀rọ̀ ọjọ́ ẹ̀ bòdà láyìíra. ẹ̀yin ilẹ̀ ọ̀rọ̀ ọjọ́ ẹ̀ bòdà láyìíra. ẹ̀yin oníjà gidigidi gẹ́ nínú ìsìlámù ọ̀rọ̀ ọjọ́ ẹ̀bọ̀ bọ́dà láyìíra. ẹ̀yin oníjà gidigidi nínú ìsìlámù ọ̀rọ̀ ọjọ́ ẹ̀bọ̀ bọ́dà láyìíra. náà ọ̀rọ̀ mi kejì ọ̀rọ̀ Muyideen Charger. ọ̀rọ̀ Muyideen Charger. ọ̀rọ̀ Muyideen Charger. Mrs. Rónkẹ́ Akínyẹmí ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Ìsìlámù àwọn àfáà yẹn ni wọ́n ní mental problem family problem ń dà wọ́n láàmú tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ inú ìbí tí wọ́n ti wá bí kì í tún ṣẹ̀jẹ̀ tó gbádùn wàláì. ọ̀rọ̀ Muyideen Charger àwọn èèyàn pè mí gan lórí ọ̀rọ̀ ẹ̀. Ìbò ló dé, ìbò ni òde, ìbò ló lọ, wọ́n gbá pẹ̀lú ìwé court, wọ́n gbá pẹ̀lú ìwé kíní kan. Ṣé rí Ọlọ́run ní dà wá láàmú? Lórí ọ̀rọ̀ Muyideen. Ètí èmi sọ tẹ́lẹ̀ ní pé kó má fojú olóore gúgi. Adé àti yẹjú yẹn pé oore ni Àgbàlá Gabriel ṣe kọ̀dẹ̀ yóò di bí mọ yẹsìn ilé ọ̀rọ̀ láyà dùnmùjà wá síyàwó láyà sí àbáwúrú bẹ́ẹ̀nà láìwà náà sí dáadáa la fi ṣe dáadáa iwájú mẹ́sàásì mi ni mo wà yìí àwọn èèyàn kan ni wọ́n kọ̀ wàláì tàláì súnmọ́bí láìlẹ̀dí láìláìláwà owó tá a fi kọ́ mẹ́sàásì tẹ̀ ń wò yìí mẹ́sàásì lẹ̀ ń wò yìí. àbá òde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kẹ́ni kan bá sí géètì mọ́sáàsì yìí wọ́n fi orí inú ẹ̀ ní o mọ́sáàsì yìí lẹ̀ ń wò yìí tá a bá dá owó tá a fi kọ́ sí 5 owó kìrìsìtẹ́nì kó ìdá 4 wàláì ẹ jẹ́ wọnú ẹ̀kẹ́ rí mọ́sáàsì yìí rèé o ẹ ti rí.
mọ́sáàsì nílé o owó tá a fi kọ́ mọ́sáàsì tí ẹ bá dá sí 5 owó kìrìsìtẹ́nì kó ìdá 4 kọ́dà méjì kí n tẹ̀yìn àwọn mùsùlùmí tí wọ́n fún wa ní sọ̀pọ́ọ̀tì mọ́mọ́yé wọn alájà ajínigbé ọlábísí àbẹ̀ní ọlọ́mọ bàtì ẹ̀jẹ̀ láíláí méjì ọdẹ ní ẹ̀nà méjì ọ̀rá rẹ gbogbo tí ń jẹ́ ẹ̀dùn ọkàn rẹ ọlọ́mọ sọ́ọ́dì dùn fún gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ ọkàn rẹ ọlọ́mọ sọ́ọ́dì dùn fún gbogbo oríire tọ́lọ̀ ti kó fún ọlọ́mọdé ọ̀dánù nínú mùsùlùmí tá a rí àbábìlà méjì adéjúmọ̀ bàbá àlùbáríkà má dẹ̀dà mí sí má dẹ̀ wàhálà sí má jẹ́ kó tọ́ sí ọlá agbára àtàṣẹ tí mẹ́rọ̀ lùkúrán ọlá àdìmọ́sáàsì tá a wà yìí ó di méjì bákan náà olóòkọ mi kápítìrì wá sí nígbà táwọn ra páànù mọ́sáàsì wọ́n bá ní lórí prógámù àbẹ̀wò wá sí ìdẹ̀rẹ̀ bọ́ọ̀dì páànù kan pé ládàá rẹ̀ kọ́ máa wá bàbá òun ọ̀tán sílì tẹ́ ń wò yìí táìsì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì ló bá nílẹ̀ o táìsì mọ́sáàsì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì lọ́nà o sílì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì lọ sí ilé o kìrìsìtẹ́nì ni o àgbẹ̀ tí mo sọ fún yín kìrìsìtẹ́nì lọ sí ilé ilẹ̀kùn tẹ́ ń wò yìí alájọ ọlábísí sàmúsí àwọn ènìyàn rà 420,000 mẹ́ta ni o. ẹ wo géètì mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkejì rẹ̀ ìkẹta rẹ̀ àṣẹ ní 450,000 naira kìrìsìtẹ́nì lọ́ra o. sáré àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn kún ọba yí aláyé jẹ́ ni online lákòókò àti mo ti ń sọ yìí wọn ò ní ṣe wọn ò ní jẹ́ tí ó ṣe ó ṣe. tí ẹ bá wá ní kí n máa ka àwọn kìrìsìtẹ́nì tí wọ́n kó iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lára mọ́sáàsì wàláhì mi lè dá wọn kà tán. àwọn míì tó sẹ́ndì owó fún wa fún mọ́sáàsì wàláhì tàláhì tí ò jẹ́ ká mọ́ kọ́ máa kẹsàdédé rálàtì pé ọlọ́run làwọn fẹ́ kó fìsì fáwọn èèyàn kan ló sí ní mọ́sáàsì èèyàn kan yẹn náà lọ lẹ́tàìsì arabọ́ndì páànù 16 obìnrin bìnrin ọbẹ̀ of kìrìsìtẹ́nì òun nìkan ra 8. Mr. Kéde Àgbàlá Gabriel ọlọ́run méjì ọ̀rá rẹ̀ bá ń dúró tì í àwọn ewúrẹ́ tẹ̀ ń wò yìí ọwọ́ ọlọ́run ọwọ́ rẹ̀ ni. mo ní ọ̀rọ̀ Muyideen àti ìyàwó rẹ̀ àwọn ni wọ́n jọ ń bára wọn pò ó sẹ́dẹ̀mẹ́ pé mi ṣe bí ìyàwó ẹ̀ ṣàgẹ́t ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ni o mi dẹ́ ṣe fámìlì Muyideen náà bó ti jẹ́ pé ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni mí tímọ́tímọ́ kódà àwọn bí àtúmọ̀ pè mí ní àfa Àgbàlá Gabriel mo di accept pẹ̀lú ẹ̀ mo gbà wọlé ọ̀rọ̀ yẹn bí ṣe ń lọ tó bá padà yá fúnra ọ̀rọ̀ wọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ tó ti yé ẹ̀yin tẹ́ ń béèrè ọ̀rọ̀ Muyideen chájà lọ́wọ́ mi tó bá yá fúnra ọ̀rọ̀ wọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọkọ àtìyàwó olójú aláró tó lè dá sí i ṣẹ́gẹ̀tì mi yé ìyàwó lọ́mọ kí ni nǹkan tó rí tó fi pe ọkọ ẹ̀ ní ẹjọ́ ẹ̀rì pọ́rọ̀ kẹ́dẹ̀ ti wáyé tẹ́lẹ̀ tí wọ́n ti fún ní wọ́n ní pé láàrin 7 days kó kílíà gbogbo ṣúná tó fún ìbùkún wípé kò rí bẹ́ẹ̀ mọ́. àmì Olúwayẹmísí Ògúndáre tẹ́kìmà tí múdi dẹ́kọ̀ tí ò kílíà rẹ̀ ẹ̀rì kí mi ní sọ̀rọ̀ sígbà náà tó ní wọ́n fún níwèé sọ̀rọ̀ mi yé ìrìn àjò yẹn torí náà ìrìn àjò yẹn bí bá ṣe lọ fúnra àwọn ọlọ́rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ara wọn gbogbo adé làmọ̀ ẹ̀ pé Muyideen go jìnnà online ó lè padà yà kó náà sọ bí tí nǹkan dé dúró fún rẹ̀
ètè yẹn bá mọ̀ nípa ẹ̀ ẹni kéèyàn sọ ọ̀rọ̀ Muyideen chájà ẹ̀ gbọ́ mi yé ọ̀rọ̀ wọn àti ìyàwó ẹ̀ ní ìmọ̀ nípa rẹ̀ ibi ó dé àwọn alára ni wọ́n mọ̀ torí náà ojú òní tiwa àbúrò ní sẹ́ni kankan ní wa ẹ̀sìn yóò fàjà o mọ́sálásí yìí a ní di fáànù o ẹ̀rì kí mo ṣe wọlé ní sí ojú ẹsẹ̀ mo bóde padà iná dẹ̀ wà a ní di fáànù gbogbo ẹnikẹ́ni tó náà bá fẹ́ kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ a ní di fáànù nínú mọ́sálásí a ní di microphone a dẹ̀ ní di engine a ní di speaker àwọn nǹkan tá a ní di nìyẹn gbogbo tọ́lọ̀ ń bá bò wọ́n náà tó kún ọ lọ kárán sí Ọlọ́run lọ́wọ́ láàrin ara wa kákúra wa lọ́wọ́ jẹ̀mọ́ ó pé wájú ìjà wèrè táwọn kan polówó ìjà lọ ẹ ní ró lórí ire kan kọ́ sọ pé tí ọba dogun kó dogun gbogbo ẹ tẹ́ ẹ bá rí tó ní tí ọba dogun kó dogun kò sórí ire kankan nú ayé ẹ ni ẹni ẹ bá ti rí tẹ́ ẹ rí tó ní tí ọba dogun kó dogun tó bá lè dìjà kó dìjà oríire ni ò sí nú ayé ẹ ẹni oríire bá bẹ nú ayé rẹ̀ ò ní fẹnu pogun nílẹ̀ Yorùbá ẹ gbọ́ nílẹ̀ Yorùbá kì í ṣe nú ayé ò nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe lọ́kọ́kọ́ débẹ̀ nígbà pé àlùkùránì dé ìsìlámù dé nígbà pé ẹ̀sìn kìrìsìtánì dé nígbà tí ẹ̀sìn ìsìlámù wá dé àwọn bàbá wa tí wọ́n mú wa ó ní bí ẹ ṣe ṣe ó ní bí ẹ ṣe polówó ìsìlámù tẹ kárí ayé àáfàá mélòó ní bẹ tẹ́lẹ̀ àwọn bàbá yìí fẹ́ gọ̀kú ni ẹ wo ìmọ̀ bó ṣe pọ̀ tó sọ́wọ́ ayẹ kọjá pé ṣètà àáfàá pọ̀ ní wàhálà wà pọ̀ nú ẹ̀sìn làwọn tá a jẹ́ mùsùlùmí àwa ní mọ pàtàkì gold tó lódùmarè alágbára gbé fún wa ẹ wá ń pín ogun Alhaji wa Muhammadu Saheed àmì Ọlọ́run wòlíì ọmọ wòlíì àmì Ọlọ́run alábíkà wàsálà uba wa karama àwọn bàbá àtàná kí tí wọ́n kí ọ̀pọ̀ àmọ́ àrífù billahi ni wọ́n dá Ọlọ́run mọ̀ mímọ̀ Ọlọ́run wọn ni wọ́n fi yẹ gbogbo ayé wọ́n dẹ̀ fi polú Islam wọ́n dẹ̀ kárí ayé wọ́n dẹ̀ jalejako ẹ̀yin tó ní ìdí ẹ̀ ń ká fara gbogbo ayé ni ẹ̀rù yàrá yẹ ẹjọ́ lọ́rùn. mo ti ní ọlọ́wọ́ Suratu Anbiya wọ́n máa tẹ́ bá wá wọ TikTok ò tiẹ̀ wù mí wọ̀ mọ́ tí báyìí ti bá bẹ́ẹ̀ jó ara mi tí mo jó pé jù bẹ́ẹ̀ pé Ọlásùnkànmí Àkànmú kó máa dùn inú ayé la wà o because wọ́n béèrè ọ̀rọ̀ mi àwọn oníṣẹ̀ṣe wọ́n béèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ àfa mi ládàradà ni ọmọ sọ èpè ni ọmọ sí àtẹ̀bù nígbà tí ó mèsì ẹ̀ kọ́ ọmọ nípa òṣèlú dáwà ẹni tí mo ti bẹ́ẹ̀ fẹ́ gbọ́ tí lẹ́nu ẹ̀ ọ̀wọ́ náà ó jìyà kọ́ ní ọ̀ṣáájú dáwà ní òṣèlú. Àmì Ọlọ́run bàbá àgbà aláyọ̀mọ́ Ọlọ́run jù orí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ fẹ́ yín náà lákùnrin alukuran ọlọ́ àwọn tá a gbà wọ́n láwọn tẹ́ bí wa gbogbo àwọn ọ̀sà tó ti kú ẹ̀tún ti jẹ́ wọn jí ẹ̀jẹ̀ yàrá yà lọ́rùn gbogbo èyí àfàtẹ́ dá wàhálà lẹ̀ sẹ̀rí àjẹ́ kó yé wa pé kí sùn àwọn sọ̀hábà àwọn kan wà tá a lè sọ káwọn ti sọ táwọn àbíyá yìí ẹ̀kẹ́dẹ́ lọ́sàn-án gẹ́rọ pọ̀ nkálukú orí àbọ̀ nkálukú ọmọ ẹ wá bẹ̀rẹ̀ sọkúsọ ẹ bẹ̀rẹ̀ kátàkátà wọ́n wá dojú báńgà àti bọ́ọ̀bù kọ́ yìí ara wa ta yìí ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má bu ànábì mọ́ sallallahu alaihi wasallam
ẹ má dẹ̀ bu Ọlọ́run mọ́. Àwọn ibi tó kù díẹ̀ fẹ́yìn náà ni pé pé Olódùmarè ẹ̀yin ọmọ Ọlọ́run Olódùmarè lẹ́mọ̀ ta ló Olódùmarè ta lọ lọ́hùn. Ó dàbí fádà dádì ni àti bàbá. Fádà dádì bàbá nǹkan kan náà ni. Sótìyé ẹja ṣe sùúrù ojú òní tí wọn náà ní fi wá sílẹ̀. Ọlọ́run wà pẹ̀lú wa ọlọ́run insha Allah la quwwata illa billahi al-'aliyyil 'azim. Ọlọ́ládé Abdulhamid àbúrò ní ṣe amina wa iyaka amina wa iyaka. Torí náà ẹja ṣe pẹ̀lẹ́ ojú òní tí ẹnì kankan wa ọlá abọ́lọ̀ ṣe tó nú ọlá rẹ̀ ọlọ́run insha Allah la quwwata illa billahi. Ta ló náà fẹ́ ra fáànù sílé Ọlọ́run fáànù? I need the ceiling fan. Àwọn ceiling fan kéékèèké yẹn ni o. I need the ceiling fan. I need the ó kéré tán mẹ́wàá láti bí síbí mẹ́ta méjì bí márùn-ún ẹyọ kan bẹ̀ yẹn mẹ́fà mẹ́ta náà báyìí ó di mẹ́sàn-án abẹ́ fi ẹyọ kan sínú yàrá yìí. I need the ceiling fan àwọn kókó kò tẹ́ máa ń lẹ̀ mọ́ ara gànà yẹn. I need the mẹ́wàá. I dey need the engine àti speaker àti microphone. Lè yóò fi kí sùn sáàtì ní sáàtì. Wọ́n máa kú dìrà fún yóò fi kí mímọ́ àtọ́ àkùlọ̀. Ẹ̀rì kí mo sọ bí mọ́sáàsì ìdé yìí. Orúkọ mọ́sáàsì wa ní Ìṣọ̀kan Òkìtì Mosque Ìkirè Ọ̀ṣun State. Ìtóbi ti fi ń jẹ́ ṣọ̀kan ní pé gbogbo ayé lọ́kọ̀. Owó àwọn Kìrìsìtẹ́nì bẹ̀ ẹ gbọ́ tá a bá dá owó tá a ní sí mọ́sáàsì sí márùn-ún owó àwọn Kìrìsìtẹ́nì kó ìdá mẹ́rin. Wàláì àkáǹtì rèé tí wọ́n náà bá fẹ́ fún Ọlọ́run tí wọ́n náà bọ́lá ìwé fáànù lọ fẹ́ rà fún wa ní àbí spíkà tọ́ba dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ àtọ́ba ni gbé wá déédéé ni màgánà déédéé ni you see. Gbogbo àwọn tọ́lọ́ lọ́wọ́ tí mo sáàsì fi débi tó dé yìí ọlọ́mọdé nira sí yín o gbogbo ibi kíbi àyèkáyè tẹ bá wà ọlọ́mọba ni dáàbò rẹ̀ bò yín máa ń fàánú ẹ̀ wá ń rí máa fi lọ́kàn balẹ̀ kí sẹ́yìn ọmọ dìsẹ́ mẹ́yìn lọ́wọ́ má ra yín láre má da yín dára yín má da yín dá bùkátà yín ọlá abọ́lọ̀ ṣe tónú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ṣe tónú agbára rẹ̀ ọlá àmọ́ insha Allah la quwwata illa billahi àlìyí ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó dìjà o sótìyé ẹ má fẹnu pé ogún o Al-Qur'ani Olúwa ti jí oyé wa pé òṣogun mọ́ inú ìsìlámù o al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum ìsìlámù dínà tó náà gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ bá ní dá sí ọ̀rọ̀ mọ́sálásí sótìyé ọjọ́ tá a dẹ̀ máa sí mọ́sálásí yẹn tí ó ti pẹ́ tẹ́ báyìí ọjọ́ tá a máa sí àti pásítọ̀ Àgbàlá Gabriel lájọ máa sí pẹ̀lú ògo tọ́lọ́hun àti Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel láti Amẹ́ríkà àjọ sí mọ́sálásí ní inshallah àti bàbá mi Alhaji Munirudeen mọ́néjì dàrẹ́kítọ̀ sí Waterway Authority níwà àjọsí ni lábẹ́ àṣẹ bàbá mi àgbà Sheikh Alhaji Abdulrahman Makinde Adisa aka Agoowu bàbá ní Fatima nílùú Ìkirè àjọsí mọ́sáàsì náà ní January 18 láfẹ́ sí mọ́sáàsì náà January 18 àmọ́ kọ́lọ́ọ̀jọ̀ kó ti bá ní perfect gbogbo àwọn nǹkan tá a fẹ́ lára ẹ̀ January 18 gangan sọ kutukutu ó wù nílùú Ìkirè Ìkirè ọgbà àlejò mùsùlùmí Kristẹni ifá àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ojú òní tiwa tí wọ́n náà bá fẹ́ dá sí inshallah àkáǹtì ló ti wò yẹn First Bank account 3038980867 ẹ jẹ́ ká jùlọ ká lè rí iye ẹnì kan ò ní dami wájú kọ́mọ̀ tẹ̀lẹ̀ tútù wá ronú irú omi tó bá dà o rí epo jómi tútù mẹ́jọ jómi gbóná torí tó bá dami gbóná wájú ilẹ̀ gbóná lọ́tẹ̀ ojú òní tiwa ní Ìkirè ni wọ́n bí mi sí o bàbá àti wà pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ bàbá àti wà pẹ́
pẹ̀lú wọn lónílẹ̀ ní kíre o.